A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì ọjọ́ ìsinmi tòní tí í ṣe ọjọ́ ìsinmi kejì ní Lẹ́ǹtì. A gbàdúrà sí Ọlọ́run pé ní àkókò síra tá a wà yìí a ò ní gbàgbà àdúrà ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run bàbá, Ọlọ́run wa gbé ọ̀gá torí pé wọ́n ni Ọlọ́run wa, Olúwa gbọ́ ọpẹ́ wa. Bàbá, lọ sínú ẹ̀kọ́ Bíbélì wa tí ọ̀sẹ̀ yìí, ọ̀run ẹ darapọ̀ mọ́ wa. Ẹ fòye ọ̀rọ̀ rẹ yé wa. A gbàdúrà lórúkọ láàmú rẹ Jésù Kristi agbára wa. Àmín. Gẹ́gẹ́ bí a ti mọ àkòrí tí a ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́dún yìí, òun la pè ní eréje Kristẹni. Eréje Kristẹni. Ẹ̀ka àkòrí òun ni ohun tí eréje Kristẹni túmọ̀ sí apá kejì. Ohun tí eréje Kristẹni túmọ̀ sí apá kejì. Orí ọ̀rọ̀ èyí tí a ó kẹ́kọ̀ọ́ lé lórí gangan òun la pè ní èrè àìnípẹ̀kun kì í ṣe èrè àtijọ́. Èrè àìnípẹ̀kun kì í ṣe èrè àtijọ́. Ibi kíkà wa ni ìwé ìfihàn orí 14 ẹsẹ̀ 1 sí 5. Kí a tó ka ẹsẹ̀ Bíbélì yìí, ẹ jẹ́ kí àwọn àlejò wa kàn dá orúkọ wọn fún àwọn ará ilé. Dáàdì, kí ni orúkọ yín sà? Orúkọ tèmi ni Ordinand Matanmi Oluwarohunbi. Ṣé dáàdì wa? Orúkọ tèmi ni Revd Julius Adetunji. Orúkọ tèmi ò yí padà, Revd BF Bọ́lọ́run dúró. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣé. Èròǹgbà láti kẹ́kọ̀ọ́ nípa ohun tí eréje àìnípẹ̀kun jẹ́. Ìkejì ni láti kẹ́kọ̀ọ́ nípa ohun àmúyẹ láti gba èrè àìnípẹ̀kun. Ìfáàrà. Ẹ jẹ́ ká ka ibi kíkà wa ká tó lọ sínú ìfáàrà wa tòní. Ibi kíkà wa ìfihàn orí 14, a ó kà láti ẹsẹ̀ 1 sí 5. Mo sì wò ó, sì kíyèsí, ọ̀dọ́ àgùntàn náà dúró lórí òkè Síónì àti pẹ̀lú rẹ̀ òkè méje, ọ̀kẹ́ méje ó lé ẹgbàajì ènìyàn. Wọ́n ní orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ tí a kọ sí iwájú wọn. Mo sì gbọ́ ohùn kan láti ọ̀run wá, bí ariwo omi púpọ̀ àti bí sísàn àrá ńlá. Mo sì gbọ́ àwọn aludùrù, wọ́n ń lu dùrù wọn, wọ́n sì ń kọ bí ẹni pé orin titun níwájú ìtẹ́ nì àti níwájú àwọn ẹ̀dá alààyè 4 nì àti àwọn àgbà nì. Kò sì sí ẹni tí ó lè kọ orin náà bí kò ṣe àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàajì ènìyàn tí a ti rà padà láti inú ayé wá. Àwọn wọ̀nyí ni a kò fi obìnrin sọ di èérí, nítorí pé wúńdíá ni wọ́n. Àwọn wọ̀nyí ni ó tọ̀ ọ̀dọ́ àgùntàn náà lẹ́yìn níbikíbi tí ó bá ń lọ. Àwọn wọ̀nyí ni a rà padà láti inú àwọn ènìyàn wá. Wọ́n jẹ́ àkọ́so fún Ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn náà. A kò sì rí èké ní ẹnu wọn. Wọ́n jẹ́ aláìlábùkù. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹ ṣé. Kí ènìyàn tó bá fẹ́ gba èrè àìnípẹ̀kun gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó yẹ ara rẹ̀ sọ́tọ̀ kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ayé yìí. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò fi obìnrin bara rẹ̀ jẹ́ tàbí ohun èérí ìwọ̀nì èyí tó lè mú kùnà ilé ológo. Ohun tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lé lórí gangan lónìí òun ni èyí. Èrè àìnípẹ̀kun kò dàbí èrè ayé yìí tí ó wà fún ìgbà díẹ̀, ṣùgbọ́n títí ayé ni a ó máa jẹ adùn èrè àìnípẹ̀kun ní ìjọba ọ̀run. Ìyẹn ni pé àjẹ ìjẹtán òun ni èrè àìnípẹ̀kun. Bí ọmọ Ọlọ́run bá fi àkókò rẹ̀ àti ìgbà rẹ̀ àti ohun gbogbo tí ṣe títí rẹ̀ sá eré ìje rẹ̀ ní ọ̀nà tó tọ́ tó sin Ọlọ́run, yóò gba èrè àìnípẹ̀kun èyí tí ó jẹ́ títí láéláé. Nítorí wípé àwọn èrè kan wà fún ìgbà díẹ̀ èyí tí a lè pè ní ayé lómọ. Mo bi ọ́ lérè wípé irú wo ló fẹ́ gbà? Ìwé ìfihàn orí 14 ẹsẹ̀ 1 sí 5 ṣe àfihàn àwọn tí wọ́n parí eré ìje wọn ní ayé yìí pẹ̀lú ìwà mímọ́. Wọ́n pa eré ìje wọn ní ayé yìí pẹ̀lú ìwà mímọ́.
òtítọ́ àti ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ìjẹ́ ìwọ ní ìgbàgbọ́ nínú Kristi Jésù? O jẹ́ ẹgbẹ́ akọrin, o jẹ́ àlùfáà àbí òṣìṣẹ́ nújọ, kò túmọ̀ sí wípé o jẹ́ mímọ́, bí kò ṣe wípé kí gbogbo ìwà àti iṣẹ́ rẹ fi hàn pé lóòótọ́ ọmọ Ọlọ́run ni rẹ ṣe. Àwọn tí a kà nínú ìwé ìfihàn yìí fi hàn wípé ìgbé ayé wọn ní ayé, wọ́n gbé ìgbé ayé mímọ́, wọ́n sì ní ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ta ni ìwọ ní ìgbàgbọ́ nínú rẹ̀? Wọn kò gba ìfẹ́kúfẹ̀ẹ́ ayé, ìpèníjà àti adùn ayé yìí láàyè láti sọ ara wọn di aláìmọ́ tàbí kí ó mú wọn yẹsẹ̀ kúrò lójú ọ̀nà ìjọba ọ̀run. Kí ló ti mú èmi àti rẹ yẹsẹ̀ kúrò nínú ìjọba ọ̀run? Kí ló ti mú adé apẹ̀yìndà, ìpọ́njú, wàhálà, ìdààmú, àrá ìtàn, àgàbàgebè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ohunkóhun yòówù kó dé sí wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, tí a fẹ́ gba èrè ànípẹ̀kun, a kò gbúdọ̀ yẹsẹ̀ kúrò nínú ìfẹ́ Kristi Jésù Olúwa wa. Mo gbàdúrà ìṣòro tó máa mú ọ yẹsẹ̀ kò ní dé bá ọ. Níní àfojúsùn nípa ohun tí yóò mú wa yẹ láti gba adé ìyè ànípẹ̀kun jẹ́ èròjà pàtàkì nínú eré ìje Kìrìsìtẹ́nì wa. Ẹ̀kọ́ wa yìí yóò tan ìmọ́lẹ̀ sí àwọn ohun tí yóò mú wa yẹ láti gba èrè yìí. Ẹ já lọ sínú ìbéèrè wa fún ìjíròrò. Àkọ́kọ́ ni pé kí ni ohun tí èrè ànípẹ̀kun túmọ̀ sí? Gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Mátíù orí 25 ẹsẹ̀ 24 dé 25 àti ìwé Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 2 sí 4. Kí o sì ṣàlàyé ohun tó túmọ̀ sí wípé kí ènìyàn gba adé yìí. Tàbí ò bá wa dáhùn rẹ̀? Ohun tí ó túmọ̀ sí ni kí ènìyàn dé ìjọba Ọlọ́run. Kí ènìyàn dé ìjọba Ọlọ́run. Kí ènìyàn dé ìjọba Ọlọ́run. Kí ó gbọ́ ohùn káàbọ̀ ìwọ ọmọ ọ̀dọ̀ rere ní ìgbẹ̀yìn. Èyí ni pé irú àwọn ènìyàn tí wọ́n ò fi ẹ̀ṣẹ̀ bà ara wọn jẹ́, tí wọ́n dúró nínú òtítọ́ ìgbàgbọ́ Jésù, tí wọ́n tẹ̀lé Jésù, tí wọ́n jẹ́ olódodo títí dé ojú ikú, tí wọn ò jẹ́ kí ìjì ayé tàbí ìdààmú láìsí wọn kò sépo lórílẹ̀-èdè àtàwọn oríṣiríṣi nǹkan wọn ni tó wà ní tó ń dojúkọ wá nínú ayé yìí, tí wọn ò jẹ́ kó mú wọn di apẹ̀yìndà lẹ́yìn Jésù. Ṣé ẹ ti dáhùn dáradára? Ìbéèrè kejì, jíròrò lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú ìbámu nínú ìwé ìfihàn orí 14 ẹsẹ̀ 4 sí 5. Kí o sì ṣàlàyé ohun tó túmọ̀ sí kí ènìyàn má bà ara rẹ̀ jẹ́ àti jíjẹ́ wúdíá fún Olúwa. Ṣe àfiwé rẹ̀ pẹ̀lú ìwé Hòsíà orí 2 ẹsẹ̀ 19 dé ẹsẹ̀ 20. Ẹ ṣé, tí a bá wo ìbéèrè yẹn, ó sọ fún wa pé ká má bà ara wa jẹ́ ni wípé kí a dúró ní ojú ọ̀nà, kí jíjẹ́ wúdíá ni wípé kéèyàn má fi ẹ̀ṣẹ̀ bà ara rẹ̀ jẹ́, kó jìnnà sí ẹ̀ṣẹ̀, kó sá fún ẹ̀ṣẹ̀, kí Jésù kó rí ẹ̀rí ènìyàn jẹ́ bí Ọlọ́run ṣe jẹ́rìí Jóòbù tó wípé eléyìí pé ìránṣẹ́ mi ni. So kọ́ àwa náà ká mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run ni wá, níbikíbi tá a bá bá ara wa, ká má fi ohun ayé yìí bà ara wa jẹ́, ká sá fún ẹ̀ṣẹ̀ pátápátá, ká jìnnà sí ẹ̀ṣẹ̀. Òní jíjẹ́ wúndíá ló túmọ̀ sí. Ṣé kí a para wa mọ́, ká má ṣe gbàfẹ́kúfẹ̀ẹ́ ayé láàyè láti bà ìgbàgbọ́ wa jẹ́. Ìbéèrè tó kẹ́yìn ni wípé dárúkọ àwọn èrè ànípẹ̀kun tí ó wà fún àwọn olódodo nínú Kristi. Ìwé ìfihàn orí 7 ẹsẹ̀ 15 dé 17. Ẹ ṣé, gẹ́gẹ́ bí ìbéèrè yẹn ṣe wá nínú ibi tí wọ́n tọ́ka wá sí, a lè rí dájú bẹ̀ wípé irú àwọn ènìyàn yìí ó máa jẹ èrè tó jẹ́ pé ebi ò ní pa wọ́n títí láé, kò ní sí ebi mọ́. Ebi ń pa mí, òǹgbẹ ń gbẹ mí, kò ní sí nínú ẹni tó bá jogún ìyè àìnípẹ̀kun yìí. Ebi ń pa mí, omijé, ìbànújẹ́ lénìí, ẹkún lọ́la, wàhálà àti ìdààmú tó yé à ń rí nínú ayé yìí. Níwọ̀nba ìgbà tá a bá ti lè jàjàyè, tá a ti lè borí nínú ayé yìí, àwọn nǹkan wọ̀nyí ó ti dópin. Ìmọ́lẹ̀ wa wà títí láé, àwẹ̀ wá ìmọ́lẹ̀ ní ìjọba náà. Ẹ ṣé, gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ bí ìránṣẹ́ Ọlọ́run ti dáhùn ìbéèrè yẹn, a rí wípé òǹgbẹ ń gbẹ mí, ebi ń pa mí, mo fẹ́ roko, mo fẹ́ rodò, kò sí epo, kò sí ata. Kì yóò jẹ́ ìpẹnikẹ́ni tó bá gba èrè ànípẹ̀kun. Irú ènìyàn bẹ́ẹ̀ yóò máa gbé ní àlàáfíà. A kọ wípé àwọn áńgẹ́lì ni yóò máa ṣe ẹrú rẹ̀. Ṣé ìwọ fẹ́ gba èrè ànípẹ̀kun?
yẹ̀ṣẹ́ ọwọ́ rẹ wò. Ìparí, bí ó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì a lè dojúkọ onírúurú ìpèníjà àti inúnibíni nínú eré ìje wa sí ìjọba Ọlọ́run, ìfaradà àti ìdúróṣinṣin wa nínú ìgbàgbọ́ yóò yọrí sí èrè ológo ní ayérayé pẹ̀lú Ọlọ́run. Ẹ jẹ́ ká ní ìfaradà bí ó tù kí ìjì púpọ̀ tó, bí ayé ṣe ń fi sọ́tún fi sósì. Má ṣe jẹ́ kó mú ọ yẹsẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run kí o má bàa pàdánù ire ológo. Ẹ jẹ́ kí a forí tì í láti máa tẹ̀síwájú nípa níní àfojúsùn èrè ànípẹ̀kun dípò èrè tí ayé yìí tí kò tọ́jọ́. Èrè ayé yìí kò ṣe kí ni? Kò tọ́jọ́. Fún ìrònú, ṣé nítorí èrè tí ayé yìí ni ó ṣe jẹ́ kí Kìrìsìtẹ́nì ní tàbí nítorí èrè ànípẹ̀kun? Èwo ló jẹ́ kó jẹ́ Kìrìsìtẹ́nì, ṣé ti ayé yìí àbí ti ànípẹ̀kun? Ṣùgbọ́n má gbàgbé wípé ti ayé yìí ayé ló mọ̀. A ó jọ ka ẹsẹ̀ àkọ́sórí wa papọ̀. Ó yá o. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 12. Ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì fò fún ayọ̀ nítorí èrè yín pọ̀ ní ọ̀run. Ẹ máa yọ̀, èrè wa pọ̀ ní ọ̀run. Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ fún ẹ̀kọ́ bíbélì tòní. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Fún wa ní oore ọ̀fẹ́ láti sá eré jẹ́ ìdí òpin ká lè gba èrè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín.